ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس كل منها منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وأشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وعد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني في رحمتك في عبادك الصالحين. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله. اللهم صل على سيدنا محمد عدد ما صلى عليه وسلم عليه كما أمرنا وصلى عليه. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. كما ذكرت الله أكبر. يا ولد الله أكبر. أجا دلالي الله أكبر كبيرا. الحمد لله. الحمد لله. وسنتي ìfẹ́ òsì tí ìfẹ́ bá ṣe kan tí ìfẹ́ náà pè ní àléfò àti wọ́n pè mí sí bí àwọn ni wọ́n mọ̀ mí débi aláàkọ́ tó bá rò pé ìwọ ni ìwọ pé ó kù nìkan kọ́lọ́run kí o bá mi sí àlékún dáadáa fáfá mi. Àmín. Allah akbar. Mo tara àléfà kí gbogbo ìjókòó kọ́lọ́run kí o bá wa dá àléfà wá sí. Kọ́lọ́run kó pẹ̀lú ẹ̀. Kọ́lọ́run kó tijú àndé Muhammadu lára wàlá àndé Muhammadu sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ àmọ́ mo ní ìkíní kan lọ́wọ́ ni mo máa ń pín fún àwọn èèyàn. Màá wọlá bàbá wa àléfà mo fẹ́ pín nǹkan yẹn fún gbogbo ayé. Mọ́lídì yìí owó ní ọ́fíìsì bẹ́ẹ̀ yóò bá ní owó lọ́wọ́ tó bá lọ́mọ ẹlòmíì ló máa lọ wọn náà. Bẹ́ẹ̀ yóò bá ní owó tó bá ní ìmọ̀ yẹn ò lè ṣàǹfààní fẹ́lòmíì. Onírọ́ tó bá ní owó wọn ló máa darí àwọn èèyàn sínú kòtò. Ìmọ̀ afẹ́ fún wa ní àṣírí owó ni kẹ̀mú dání. Mo fi àsìkò yìí mo fi tí mo dúró yìí mo fi búra bẹ́ẹ̀ yẹn bá lọ tí ò bá lọ́wọ́ kò ló pé. Nǹkan mẹ́ta péré lẹ́mú dání tẹ́ bá ti ní wàláhì owó ti dé. Ẹni àkọ́kọ́ ní tí èèyàn máa ní tí ó fi ní owó ó ní pé kó máa rú wọn máa lẹ̀ fi yẹ pé. Bàbá ní àkọ́kọ́ tí ó ní tí ó fi rówó kó máa ro wọn àkejì ẹ̀pin. Ẹlẹ́ẹ̀kejì ẹ wo àlefa ẹ wo bó ti fáyìn báyìí ẹlòmíì ò fẹ́ báyìí ẹlòmíì ò fẹ́ bí dáadáa ọmọ lè kejì ẹ bá ti bí nínú òní ní kankan jẹ́ kí inú ẹ dùn sí ti ọmọ Ọlọ́run bá ṣe fún ọmọlàkejì. Ọlọ́run ṣe mistake ó rí
ẹ̀gbọ́n ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n orí ẹ̀gbọ́n tó fún àbúrò nígbà. Kò sí mistake lánàá lónìí tó bá di ọ̀la ní bá Ọlọ́run bí mistake. Ẹlẹ́kẹta èyí tí wọ́n pè ní irọ́ gbé kalẹ̀ má ṣe nǹkan onírọ́ má sọ irọ́ ó bá fẹ́ ṣe nǹkan sí nǹkan tó dáa tó bá fẹ́ sọ nǹkan tó dáa subhana rabbika. قبل الزلزال ما يزفون السلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ pariwo ṣé ìwúlẹ̀ ẹ̀kan náà. àbá àgbàlá wazir ọ̀lànà àbá àgbà láti Togo ṣẹ́yìn ni pé Yorùbá yẹn ó fúlò bíi títí wa. bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tọ́ ṣàtìgbọ́ owó mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run jẹ́ ata o. bàbá bisimilayi lè láàfin. bisimilayi lè láàfin kọ́lẹ́jì lè láàfin ìbúdàdà ṣàṣàyẹ ọ̀sẹ̀ wàlẹ́ àkùnrin bá ẹ dákọ̀ Yorùbá nàbì dáadáa. sallallahu alaihi wasallam. àbájáwí ọlọ́run jáde pẹ́ ń bọ̀ àmọ́ bí tí a fẹ́ gbà báyìí torí òkun owó ni wọ́n dá wa a sì gbọ́dọ̀ gba owó ká lè mọ̀ pé bí wọ́n bá kọ́yàn nìkan èèyàn practicalize ni ẹ̀yàn wa nílé kó lè bá lọ́jà tà. a fẹ́ lọ sí